ibi tí agbára èpè wà nìyẹn. Èpè àti ègún yìí máa ń fara pamọ́ lójú afẹ́fẹ́ títí àkókò tí yóò bá wá balẹ̀ bàgẹ́ lórí ẹni wọ́n bá ṣẹ̀ fún tàbí ẹni tó bá lùgbàdì ẹ̀. Lórúkọ Jésù Kristi, gbogbo ẹni tí èpè ń bẹ lórí yín, Jésù Kristi olùgbàlà yóò pòórò gbogbo èpè àti ègún nínú ayé yín, yóò sì mú ìtura wọnú ayé yín. Bàbá mímọ́, gba ọpẹ́ kó gba yín wá o. Ògo ni forúkọ rẹ o. Olúwa rán ọ̀rọ̀ rẹ sí wa o, jẹ́ ara àánú gbà o. Jẹ́ kí ìyè àti ẹ̀mí tó ń bẹ nínú ọ̀rọ̀ rẹ kó pòórò gbogbo iṣẹ́ ibi ayé àti tèṣù àti ìnira nínú ayé wa. Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ̀yin àyànfẹ́, mo fẹ́ fi ẹnu ọ̀rọ̀ jóná lórí ọ̀rọ̀ àwọn ìṣòro tó ń dojúkọ àwọn ọmọ ènìyàn. Èyí tí ó gbẹ̀yìn tí mo fẹ́ sọ ni ìṣòro ègún. Ìṣòro ègún. Ìwé orin Dáfídì, orin 109 ní ẹsẹ̀ 17 sí ẹsẹ̀ 19 àbí dé ẹsẹ̀ 20. Ó ní ó fẹ́ràn láti máa mú ègún wá sí orí rẹ̀, bí inú rẹ̀ kò ti dùn sí ère, bẹ́ẹ̀ ni kí ó jìnnà sí i. Bí ó ti fi ègún wọ ara rẹ̀ láṣọ bí ẹ̀wù, bẹ́ẹ̀ ni kí ó wá sí inú rẹ̀ bí omi. Jẹ́ kí ó rí fún bí aṣọ tí a dàbò ní ara, àti fún àmùrè tí ó fi gba ọ̀já nígbà gbogbo. Ẹsẹ̀ 20. Èyí ni èrè àwọn ọ̀tá mi láti ọwọ́ Olúwa wá, àti ti àwọn tí ó ń sọ̀rọ̀ ibi sí ọkàn mi. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú àyà wa ní orúkọ Jésù Kristi. Tí a bá ń sọ̀rọ̀ ègún níbi tí mo kà yìí, àwọn kan wà, èpè, ègún làwọn máa fi ń ṣe ayé tiwọn. Wọ́n á máa gégùn fún ni, èèyàn á máa gégùn fún ni, Ọlọ́run náà á máa gégùn fún ni. Orísun méjì tí ègún ti ń wá nìyẹn. Á wá látọ̀dọ̀ Ọlọ́run, gbàmí á wá láti ọ̀dọ̀ ènìyàn. Níbi mo kà yẹn, àwọn èèyàn kan wà, ẹni bí ni wọ́n. Ahọ́n tí wọn ò kì í súre, wọ́n máa ń ṣépè ni. Pàápàá àwọn tí wọ́n já ewé olúborí nínú ọ̀ràn yìí, òun làwọn àjẹ́. Tó bá ti rí obìnrin tí ń ṣépè, àjẹ́ ni. Tó bá ti rí ọkùnrin tí ń ṣépè, oṣó ni. Bẹ́ẹ̀ ni, gbogbo àwọn oṣó, gbogbo àwọn àjẹ́ ni wọ́n máa ń ṣépè. Kódà kan pera wọn páìtọ̀ oṣó wà, àwọn wòlíì àjẹ́ wà. Wọ́n ní máa ń lo èpè. Ọba tí ráhùn tán láwọn nípè, àwọn ní èpè. Ikọ̀ Sátánì ni wọ́n. Olúwa wá sọ mẹ́yẹn pé bí wọ́n ti máa ń gégùn yẹn náà ni wọ́n fi fara rẹ̀ dé o, torí pé ègún wọn náà máa ń padà sí wọn lórí o. Bẹ́ẹ̀ ni o, ègún wọn máa ń padà sí wọn lórí o. Ṣé ẹ wá rí ọ̀pọ̀ èèyàn ló jẹ́ wípé ayé kan fún bí ìbò ní àtàrí àwọn èpè tó ń ṣiṣẹ́ nínú ayé wọn. Bẹ́ẹ̀ ni, ẹlòmíì á kàn rí pé ayé ò sáyẹ náà ni, àṣà máa rá bájá máa sanná ní. Ọlọ́run kọ́ sì ló ṣètò bẹ́ẹ̀. Ègún ló ń yọ ayé ẹlòmíì lẹ́nu. Èèyàn gbàgbọ́ kò ní kí ọmọ ní ègún nínú ayé ẹ̀. Kí èèyàn wá tiẹ̀ wá jẹ́ aláìgbàgbọ́, ayé olúwa ẹ̀ ní ẹ̀ ti kọ́ta ègún. Tẹ́ ẹ bá wá wo ìwé mímọ́ dáadáa, nígbà àkọ́kọ́ tí Ọlọ́run ló fìyàn gégùn, Genesis orí 3, nígbà tí àwọn baba ńlá wa àti ìyá ńlá wa tí wọ́n ṣe lòdì sí ìlànà Ọlọ́run tó fi Káínì gégùn torí pé ó fi ikú pa arákùnrin ẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni inú ìwé Genesis orí 9 ẹsẹ̀ 25 ni a rí Noah tó fi ọ̀kan lára ọmọ rẹ̀ gégùn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Jacob náà fi ọ̀kan lára ọmọ rẹ̀ gégùn. Àwọn èèyàn wọ̀nyí wọ́n gégùn fún àwọn ọmọ wọn ní àtàrí ìwà tí wọ́n sì hù. Nínú Deuteronomy orí 28 ní ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 45, Ọlọ́run náà tún ṣàlàyé mẹ́rin pé tí àwọn èèyàn bá kọ̀ tí wọn ò bá ṣèfẹ́ òun Ọlọ́run, tí wọn ò gbọ́ràn sí ìlànà òun, àwọn ègún tí ó máa jẹ́, tí ó mú ìnira wáyé wọn, Ọlọ́run ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni
Joshua náà fi àwọn ará Gibeoni ó fi wọ́n ré torí pé wọ́n tàn án. Ó sọ pé ní gbogbo ọjọ́ ayé wọn òun ò lè lé wọn mọ́ kó láàrin àwọn èèyàn wọn. Aṣẹ́gita àti apọnmita àwọn ọmọ jẹ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni Èlísà lòun náà fi Gèhásì bú torí pé ó lọ sójú kòkòrò ìní Námánì, ó dá ẹ̀tẹ̀ sínú ayé ẹ̀. Jésù Kristi Olúwa wa gangan fi igi ọ̀pọ̀tọ́ gégùn ní máàpù orí 11 ẹsẹ̀ 21. Ntí à ń jẹ́ kó yé yín ni pé ègún wà tó ń ní àwọn èèyàn kan lára, kì í ṣe gbogbo èèyàn náà lè gùn jà. Tẹ́ wá rí tí a bá ń sọ̀rọ̀ ègún, ó jẹ́ ogun àdájà, ogun tí máa ń bá àwọn ẹbí kan tàbí àwọn ìran kan rìn. Ṣé rí tí a bá ń sọ̀rọ̀ àwọn ẹni ègún, mẹ́ta ni wọ́n pín sí. Àwọn ẹni tí ègún ń bẹnu ayé wọn, mẹ́ta ni wọ́n. Àkọ́kọ́ ni àwọn tó jẹ́ pé fúnra ara wọn náà gbéra wọn ṣépè. Àwọn èèyàn kan wà tí wọ́n ń gbéra wọn ṣépè. Bẹ́ẹ̀ ni wọ́n á gbéra wọn ṣépè. Ẹlòmíì ó lè jẹ́ àtàrí ẹ̀sìn, ó lè jẹ́ nítorí ìtara òdì, ó lè jẹ́ pé nítorí pé ó fẹ́ purọ́ kan mọ́ rẹ̀, àbí kò fẹ́ káṣírí òun tó ló gbéra ẹ̀ ṣépè. Nínú ìwé Matthew orí 26 ní ẹsẹ̀ 74 ni a ti rí tí Pétérù ń gbéra ẹ̀ ṣépè níwájú ọmọ tí ń sọ pé mo mọ̀ ọ́ pé ọ̀kan lára ọmọ ẹ̀yìn Jésù ló ṣépè oríṣiríṣi fún ara rẹ̀. Àwọn kan wà tó ń gbéra wọn ṣépè, èpè wọn á sì máa jà wọ́n. Èpè ẹ̀ tán gbéra wọn sẹ́yìn á máa jà wọ́n. Àwọn ẹgbẹ́ kejì ó ní àwọn ẹgbẹ́ tí àwọn èèyàn ẹlẹgbẹ́ wọn fi wọ́n ṣépè. Bẹ́ẹ̀ ni ènìyàn fi wọ́n ṣépè, bóyá bàbá, bóyá ìyá, bóyá ọkọ, bóyá aya. Ẹni bá sì hùwà èpè, òun náà ni èpè ló máa ń jà. Bẹ́ẹ̀ ni èpè ò kì í dédé ń jà àyàn. Bàbá wa wọ́n ní ogun ní máa ń ṣe ní mú, èpè kì í ṣe ní jà. Téèyàn ò bá ti hùwà èpè ò ní mú bẹ́ẹ̀ ṣépè títí dọ̀la. Bẹ́ẹ̀ ni orí ẹni iṣẹ́ ni ó padà sí. Àwọn ẹgbẹ́ kẹta tí wọ́n jẹ́ ẹgbẹ́ tí ègún mọ́ gbàgbé àkọ́kọ́, àwọn tó fira wọn ṣépè. Ìkejì ẹni táwọn èèyàn gbé ṣépè ní àtàrí tí wọ́n ṣe tó kù díẹ̀ káàtó. Sòtìyẹ ní ara tó gbé ní ṣépè yẹn, nígbà tí Joshua nínú ìwé Joshua orí 6 ní ẹsẹ̀ 26 tó ṣẹ́gun Jẹ́ríkò tán tó wó di wọn bolẹ̀ bẹ́rẹ́bẹ́, ó wá sọ pé ẹni bá dá lásà pé òun ó tún odi Jẹ́ríkò yìí mọ́, ó làkọ̀bí rẹ̀ ní ìpìlẹ̀ rẹ̀. Ohun tí ó bá dẹ̀ wá parí ẹ̀ yóò fàbígbẹ̀yìn ẹ̀ parí ẹ̀. Bẹ́ẹ̀ ló sì rí fẹ́ ni ó ṣe é. Ẹni nígbà ṣépè yẹn, ẹni tó ṣe nǹkan yẹn ò sí láyé. Ibi tí agbára èpè wà nìyẹn. Èpè àti ègún yìí máa ń fara pamọ́ lójú afẹ́fẹ́ títí àkókò tí yóò bá wá balẹ̀ bàgẹ́ lórí ẹni wọ́n bá ṣẹ̀ fún tàbí ẹni tó bá lùgbàdì ẹ̀. Lórúkọ Jésù Kristi, gbogbo ẹ̀yin tí èpè ń bẹ lórí yín, gbogbo ẹ̀yin tẹ́ ti lùgbàdì èpè, Jésù Kristi olùgbàlà ó ń bẹ ní àrọ́wọ́tó yín. Yóò pòórò gbogbo èpè àti ègúnú ayé yín, yóò sì mú ìtura wọnú ayé yín. Ṣé wá rí ẹgbẹ́ àwọn ẹni ègún kẹta, ó ní àwọn tí Ọlọ́run fúnra rẹ̀ gbé ṣépè. Bẹ́ẹ̀ ni Ọlọ́run á máa gbé àwọn èèyàn ṣépè. Ẹ jẹ́ n wá fi hàn yín, máa fi ẹgbẹ́ èèyàn bíi 9 yẹn àbí 8 tó jẹ́ pé ẹni ègún Ọlọ́run ni wọ́n. Ẹni àkọ́kọ́ ni àwọn ẹni bí. Ìwé Òwe orí 3 ẹsẹ̀ 33 ó ní wípé ègún Olúwa ó ń bẹ lórí àwọn èèyàn burúkú. Bẹ́ẹ̀ ni ìwọ tó jẹ́ pé ẹni bí ní ọ̀bá máa lọ ṣọ́ọ̀ṣì, ọ̀bá máa lọ ṣọ́ọ̀ṣì, ègún Ọlọ́run ó ń bẹ lórí ayé ẹ̀. Àwọn ẹgbẹ́ kejì, àwọn ẹni ègún Ọlọ́run, ègún Ọlọ́run yọ lẹ́nu nìyẹn. Bí Ọlọ́run bá dẹ̀ gbéyàn sí pé kò sí wòlíì kan tó lè ru èpè yẹn tó lè mú kú tí wàá fi kó lọ bí ègún, máa ṣàlàyé ẹ̀ fún ọ. Ẹgbẹ́ kejì ni àwọn tó jẹ́ pé wọ́n máa ń fi búburú san ire. Ẹ̀yin tí ẹ bá máa ń fi búburú san ire, Olúwa sọ nínú ìwé Òwe 17 ẹsẹ̀ 13 ó ní bí ò ní tán lé yín. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ó ní ẹnikẹ́ni tó bá ń fi búburú san ire, wọ́n ṣe ẹ́ lóore, ó fi bí san padà. Ẹ̀yin á fi bí san fólóore. Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ẹni ègún ni ó ní bí ò ní tán lé yín. Ẹ wá gbọ́, tó bá ní bí ò ní tán lé yín, kì í so giri ilé tó ń gbé wa, àwọn ọmọ ilé wa, àrọ́mọdọ́mọ. Ntí ègún fi dọ̀rọ̀ ọ̀ràn nìyẹn o. Bí a bàbá rẹ tàbí ìyá rẹ tàbí àwọn tó bí ẹ gan bóyá kà ní wọ́n, tó yẹ pé rere gbogbo tí wọ́n ṣe, gbogbo ẹni tó ṣe wọ́n ní ire ni wọ́n san bí padà fún. Ìwọ tí ẹ mọ́wọ́ mẹsẹ̀, ṣùgbọ́n torí pé
ibi ègún Ọlọ́run ti wà lórí bàbá ilé tí wọ́n ti jáde, ègún yẹn náà yọ wọn náà lẹ́nu. Ìkẹta, àwọn ẹni ègún Ọlọ́run làwọn tí ò fọlọ́run ṣe gbẹ́kẹ̀lé. Jeremiah 17:5 Olúwa ní ó ní ègún ni fún ẹni tí kò fi Ọlọ́run ṣe gbẹ́kẹ̀lé, ẹni tó fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé. Gbogbo ẹnikẹ́ni tó bá ti fi ènìyàn tó gbẹ́kẹ̀lé, ó bá gbẹ́kẹ̀lé ara ẹ̀ àbò gbẹ́kẹ̀lé ẹnìkan, alágbájá kan ní ọ̀ràn mi lọ́wọ́ níbi kan, Olúwa ní pé ẹni ègún ni ọ́. Ìkẹrin, ẹni ègún ni àwọn tó jẹ́ pé wọ́n máa ń fi ìmẹ́lẹ́ ṣiṣẹ́ Olúwa. Bẹ́ẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tó bá fi ìmẹ́lẹ́ ṣiṣẹ́ Olúwa, ìwé mọ́ Jeremiah 48:10 ó ní ègún ni ègún Ọlọ́run bẹ lórí àwọn tó ń fi ìmẹ́lẹ́ ṣiṣẹ́ Olúwa. Bẹ́ẹ̀ ni gbogbo bí ọmọ Ọlọ́run, gbogbo àwọn tá a gbàgbọ́, a gbà wá là ká lè sin Ọlọ́run ni. Gbogbo ń tá a ní okun, gbogbo ń tá a ní agbára, gbogbo ẹ̀mí wa, gbogbo okun wa, gbogbo owó wa ni a fi gbọ́dọ̀ fi sin Ọlọ́run. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá ń kẹ́ra yín lò, tẹ́ ẹ̀ ń kẹ́ owó yín lò, tẹ́ ẹ̀ ń kẹ́ ìlera yín lò, tó jẹ́ pé ẹ sáà máa ń ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ nínú iṣẹ́ Olúwa ni, ọ̀ranyàn ni pé ègún Ọlọ́run, ẹni ègún ni yín, ẹni ègún ni yín. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ karùn-ún àwọn tí wọ́n wà ní abẹ́ ègún Ọlọ́run ó ní àwọn tí wọ́n á fi òtítọ́ inú sọ̀rọ̀ Ọlọ́run. Ẹni tó bá dáwọ́ idà dúró ní Jeremiah náà ní orí 48, ìyẹn àwa tá a máa ń kọ̀yàn lọ́rọ̀ Ọlọ́run àtàwọn tá a máa ń wàásù Ọlọ́run, tá a bá rí ẹnikẹ́ni níbi tí Olúwa fi wá sí, tá a fi gbogbo ẹnu sòótọ́, gbogbo ẹnikẹ́ni tí kì í bá fẹnu sọ gbogbo òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, Olúwa rẹ̀ ẹni ègún Ọlọ́run, ègún Ọlọ́run bẹ lórí ayé Olúwa ẹ̀. Kẹfà, ó ní àwọn tó jẹ́ wípé wọ́n máa ń yọ àwọn èèyàn Ọlọ́run. Ìwé ẹkún Jeremiah ní orí 3:65 gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń yọ àwọn èèyàn Ọlọ́run lẹ́nu, Olúwa sọ pé ègún Ọlọ́run ń bẹ lórí yín. Ọ̀nà kọ́nà tó bá ń gbà yọ àwọn èèyàn Ọlọ́run lẹ́nu, tó ń gbà yọ àwọn àyànfẹ́ Ọlọ́run, ẹni ègún ni ọ́. Ìkeje, àwọn wo tún lẹ́ni ègún Ọlọ́run? Àwọn tí wọ́n kì í bu ọlá fún Ọlọ́run, àwọn tí wọ́n kì í fi ọ̀wọ̀ fún orúkọ Olúwa. Ìwé Málákì orí 2:2 Olúwa ní wípé ẹ̀yin tẹ́ kì í bọ̀wọ̀ fún un, tẹ́ ẹ máa ń pe orúkọ òun lásán, Olúwa sọ pé ìbùkún yín gan mo ti sọ di ègún. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní ìkẹjọ, àwọn tí wọ́n jẹ́ ẹni ègún Ọlọ́run làwọn tí wọ́n kì í sàǹdà mẹ́wàá. Olúwa ní ríré láàfin rí Málákì orí 3:9 gbogbo ẹ̀yin tẹ́ ń ja Ọlọ́run lólè, ẹni ègún ni yín. Bẹ́ẹ̀ ni ẹni ègún ni. Ní ìkẹsàn-án àbí mo ti sọ tàkọ́kọ́, ó ní ẹni tí ó jẹ́ èèyàn burúkú. Ìkejì lẹ́ni tó lẹ́ni tí ò fi Ọlọ́run ṣe gbẹ́kẹ̀lé. Ìkẹrin ni ẹni tó fi sí Olúwa ṣe mẹ́lẹ́. Ìkarùn-ún ni àwọn tí wọ́n fi òtítọ́ inú sọ̀rọ̀ Ọlọ́run, tán fi ẹ̀tàn àti àrékérekè sọ̀rọ̀ Ọlọ́run. Ìkẹfà làwọn tó ń yọ àwọn èèyàn Ọlọ́run lẹ́nu. Ìkeje ni àwọn tí kò bu ọlá fún Ọlọ́run. Ìkẹjọ ni àwọn tí wọn kì í sàǹdà mẹ́wàá. Ìkẹsàn ni àwọn tí wọn ò fẹ́ràn dídé Olúwa. Kọ́ríńtì kìíní orí 6:22 ó lẹ́nikẹ́ni tí kò bá fẹ́ kí Olúwa wa Jésù Kristi ó dé, Olúwa rẹ̀ ẹni ègún ni. Jẹ́ kí n dá dúró, méjì tó kù máa sọ fún yín tó nu fọ́nrán tí ń bọ̀ já gbàdúrà. Ọba ògo, ògo ni forúkọ rẹ̀. Ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé, gbogbo àwọn tí ayé wọn kan bí ìbò ní àtàrí èpè tí wọ́n gbéra wọn sẹ́, tàbí èpè tí àwọn kan gbé wọn sẹ́ ní àtàrí àṣìṣe àti ìsìwàwù wọn, tàbí àwọn tí ó jẹ́ pé fúnra wọn ni wọ́n wọnú ègún ìwọ Ọlọ́run lọ ní àtàrí ìwà àti ìṣe wọn tí wọ́n sì láwọn gbàgbọ́. Bàbá mi wá fọ̀nà àbáyọ hàn wọ́n o, jẹ́ wọn bọ́ nínú ìnira ìpè àti ègún o. Ògo ni fún orúkọ rẹ o, Jésù Kristi Olúwa wa. Àmín.